Atila, the celebrity barber. Atila, celebrity barber, ambassador Dunifagoye ló sọ bẹ́ẹ̀. Sáàmù Atila, celebrity barber, ọmọ olùfà òyà àti irun orí mi, Atila ló ń pẹ́. Orúkọ tèmi ni Mọ́fìrè, èyí wù mí bàbá fún yín pé bàbá ní àìlẹ́yìn rẹ̀. Ọ̀dọ̀ Atila ni mo ti ń bọ̀. Atila, celebrity barber. Yẹ̀yin tí wà nílé ẹ ti rí bí ó ṣe ń lọ orí ètò Unscripted with Jeff Owolewa náà ni Atila náà ni a tún gbé wá padà sí orí ètò yẹ̀sọ fún àǹfààní àwọn tí wọ́n ti rí àwọn previous videos tí a ti ṣe pẹ̀lú Atila ẹ jẹ́ ká sáré rọ́ọ̀nù highlight yẹn ní common kébé. Èmi ni Abiodun Emmanuel Samson aka Atila alẹ́ Ariwo gsm lọ́mọ bísọ́mọ lùgbàlùgbà. Àánú ni mo béèrè, àánú ni mo béèrè. Atila wọ́n ti wá di celebrity barber báyìí. Ṣé ẹ rántí pé a sọ pé Atila wọ́n lè gẹrun, wọ́n mọ irun gẹ̀ gidi ni. Wọ́n tún mọ ọ̀dàpọ̀, wọ́n mọ ilé kùn. Yàtọ̀ sí pé bóyá wọ́n ń ṣe film. Ìjáde lórin dòwe. Atila ẹ bá àwọn aráalé sọ̀rọ̀. Ẹ̀yin aráalé, mo kí yín o. Ẹ̀yin fans wa mo kí yín o. Pàápàá ẹ̀yin fans mi náà mo kí yín o. Èmi ni Abiodun Emmanuel Samson aka Atila alẹ́ Ariwo GSM lọ́mọ tó ń bolo bí sọ́mọ lùgbàlùgbà. Bẹ́ẹ̀ Atila ti di celebrity barber o. Bóyá ẹ ti gbọ́ olóòtú máa jẹ́ kẹ́ já sí. Now lórí ọwọ́ yẹn Atila ẹ jẹ́ kí mi náà sáré gbé wọn dé bẹ́ẹ̀. Atila the celebrity barber Atila ló ń sọ ní gbòòrò báyìí. Tí ẹ bá fẹ́ jẹ́ kí wọ́n bá yín gẹrun wọ́n lè ṣe dread wọ́n lè ṣe ṣebí cut and dye lẹ́ máa ń pè cut and dye. wọ́n máa ń ṣe cut and dye wọ́n máa ń ṣe dread irun obìnrin irun ọkùnrin kò sí tí wọ́n lè gẹ̀. and she waves. wọ́n tún ṣe sporting waves kí irun yẹn wà ní orí igi style yẹn Atila máa ka bọ́lẹ̀ bẹ́ẹ̀ sí yín lórí. Now Atila ká tó proceed ẹ jẹ́ kí èmi àti yín pẹ̀lú àwọn ará ilé ẹ jẹ́ ká wo àwọn stars tí ẹ ti lọ gẹrun fún kí wọ́n lè mọ̀ pé Atila the celebrity barber àṣeré. Yeah, Atila, the celebrity barber. Ó sì yẹ Atila ni ọba tó ń gẹrun tó ń ṣerun fọmọdé tó ń ṣerun fàgbàlagbà. Ìyá fọ́tò yìí. For the best in your haircut everywhere, Atila celebrity barber di eléyìí gẹrun fún àwọn ìràwọ̀ lọ́kùnrin lóbìnrin tó bá gẹrun fún yín báyìí orí àwa gúnrégé ojú yín àṣẹ kéde agúnrégé. Atila celebrity barber, your surest floor in terms of cutting, shaping and grooming your hair. Atila celebrity barber, ambassador Dunifagoye ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi ṣáàmù ọmọ yìí náà ké sí Garaba ṣáàmù kò séèyàn bẹ́ẹ̀. Ẹ wò lábẹ́gẹ̀rún ẹ̀ ń sìn ṣáàmù Atila celebrity barber ọmọ olùfà òyà àti irun orí mi Atila ló ń pẹ́ ọlọ́run sẹ́ Atila ń gẹ yáàtì ẹ pé náà bojú ẹ̀ òun ló wá gbé fílẹ̀ ṣáàmù. Ní Nàìjíríà lókè òkun worldwide bí mo ṣe rí báyìí orúkọ tèmi ni Mọ́fìrè èyí wù mí bàbá fún yín pé bàbá ní àìlẹ́yìn rẹ̀ rí ọ̀dọ̀ Atila ni mo ti ń bọ̀. Atila celebrity barber olúbami gẹrun yìí àtòríṣe orí làbá bọ làbá fi òrìṣà sílẹ̀ nígbà tó ń gbé ní gbòòrò òrìṣà wa ẹ má gbé orí lọ anyhow káàkiri ẹgbẹ́ àmọ́ ẹ tó bá tọwọ́ ẹ bá bá lára wọn Atila olúbami gẹrun yìí Atila celebrity barber ẹ bá mi pe nọ́mbà ẹ bá mi patronize àtòríṣe orí rẹ ò gbọ́dọ̀ orí wọn ò ní burú Atila celebrity barber ẹ bá mi patronize Mọ́fìrè lórúkọ tèmi bàbá noah eléyìn ibẹ̀ bẹ́ẹ̀ ni lágbára ọlọ́pàá ní ṣubú bẹ́ẹ̀ ni fáyé gbọ̀
ayé wa ń bẹ lọ́rùn àlè jẹ́ tán gbogbo ẹni tó ká mọ́ jẹ́ ìdí ò dápa wọn àwọn tó kún mọ́ jẹ́ òjò gbé wọn lọ ìran àwọn akiri tí wọ́n lọ fún ìwọ̀n dá ọjọ́ kan ọ̀tọ̀ọ̀tọ̀ tó mọ́ yóò sunkún wọn ò ní sunkún tí wọn ò ní sunkún jù Atila celebrities bàbá ẹ bá mi patronize ẹ̀ ó ṣe ń service gbogbo ìlú ṣe pé agbára international ní ìbàjẹ́ oríwọ̀ ní burú ẹ̀rí mi ló ṣe rí ẹ ṣáàtì rí mo fi rè ìlú grab your cup. Atila celebrate barber gẹrungẹrun tó ń gẹrí ọmọ ènìyàn atóríṣe barber irun ló ń gẹ o barber ni o tó bá bẹ gẹrun ìwọ gan pàápàá wàá rí kó máa yàtọ̀ ẹ̀wò mi náà báyìí ẹ̀rọ bí mo ṣe dàbí young boy òun ló ń gẹrun orí mi o wọ́n á sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin àti lóbìnrin ẹ máa bá mi lọ sọ́dọ̀ rẹ̀ kẹ́ máa bá mi gẹrun lọ́wọ́ rẹ̀ ó máa ń gẹrun fọ́mọdé ó ń gẹ̀ fágbà ó ń gẹ̀ fònílé ó ń gẹ̀ fàlejò kódà ìwọ obìnrin tó bá fẹ́ gẹrun tó bá dọ́dọ̀ rẹ̀ wò ó ọkọ tún mi gbé lójà yẹn o Ọlọ́run orí yóò gẹ̀fọ́ ẹ dáadáa yẹn ní wọ́n bá rí ẹ báyìí wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣẹ́jú sí ọ bẹ́ẹ̀ ni mo sọ Atila celebrate barber ẹ máa lọ bá mi gẹrun lọ́dọ̀ ẹ ṣe God bless you. ẹ̀yin tí wà nílé ṣe ti rí i pé kò ṣeré rárá àwọn ológo l'Atila lọ gẹrun fún ẹni t'Atila bá ti gẹrun fún ológo ni torí pé Atila ti di celebrity barber ẹ tún gbé sáwọn ará ilé létí. Abiodun Emmanuel Samson náà ni aka Atila mi ìwà tún pè ní Atila alẹ́ Ariwo GSM nìkan mọ́ Atila the celebrity barber tó ń gẹrun fún òyìnbó tó ń gẹrun fún Yorùbá tó ń gẹrun fún Chinese Atila celebrity barber name it ẹ fẹ́ ṣe tie and cut and dye ẹ fẹ́ ṣe cut and dye ni ẹ fẹ́ ṣe waves ni ẹ fẹ́ ṣe dread ni ẹ fẹ́ ṣe sporting waves ni ẹ fẹ́ ṣe layers ni name it Dallas ni I'm there for you ẹ fẹ́ ṣe skin ni ẹ fẹ́ tint irun yín ni any colour ẹ fẹ́ yọ shape yín ẹ ni fẹ́ yọ shape ni any irun tẹ́ bá fẹ́ I promise you I will never let you down please just call me olóòtú. bàbá ẹ ti àwọn aráàlú ti rí nǹkan tí ẹ ṣe wọ́n ti rí àwọn iṣẹ́ ọwọ́ yín ní ṣókí ó lọ fà gan Atila irun ológo l'Atila ń gẹ Atila the celebrity barber àwọn náà ni ẹ ti rí náà ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín ṣe ti rí lórí ọ̀rọ̀ Atila mo sọ lọ́jọ́ kìíní àná bọ̀ fún àǹfààní àwọn tí wọ́n rí mo ní Atila ò kì í ṣọ̀lẹ Atila is a very strong man àwọn náà jókòó sẹ́gbẹ̀ẹ́ mi yìí wọ́n sangun kò sí style irun tí ẹ bá fẹ́ kàn gẹ̀ fún yín tí wọn ò lè gẹ̀ ẹ tí wàá mọ nǹkan tó tún wá funny kò síbi tẹwà t'Atila ọkàn yín lára home service home service ẹ ti rí gbogbo àwọn oníṣẹ́ wọn tó tò lọ rẹpẹtẹ ẹ ti rí gbogbo ẹ̀ kò síbi tẹ bá wà lẹ́kọ̀ọ́ kò síbi tẹ bá wà nìbàdàn kò síbi tẹ bá wà lábẹ́òkúta Atila máa kàn yín lára home service ni tẹ bá ti pè wọ́n báyìí Atila ẹ fọ opportunity yìí ẹ pe nọ́mbà yín tó jẹ́ pé tẹ bá ti pè lọ́wọ́ kan báyìí ọwọ́ kan lẹ máa gbé tẹ máa lọ bá fún wọn ní home service 081 ẹ tún farabalẹ̀ sọ 081 0665 8207 081 066 58207 nọ́mbà mi ni mi máa gbé fúnra mi. tẹ́ bá tún fẹ́ bá wọn sọ̀rọ̀ on WhatsApp wọ́n wà online wọ́n wà active 247 ṣebí nọ́mbà yẹn náà ni ní WhatsApp òun náà ní WhatsApp òun ní Instagram òun ní Facebook. torí pé kí ni kò ṣeé dúró wò. bẹ́ẹ̀ni. gbà tí ake gbàjarì wípé Atila wọ́n mọ ọrùn gẹ̀ wọ́n mọ ọ̀dàkùn kò sí ilé tí Atila ò lè kùn wọ́n lè kùn 10-story building wọ́n lè kùn 2-story building kí ilé yẹn wà nínú kọ́nà Atila máa débẹ̀ wọ́n máa kùn kò kí n ṣe pé bí wọ́n á tún mọ ilé kùn nìkan wọ́n tún mọ ọ̀dà mix anything tó ní ṣe pẹ̀lú painting àti ọ̀dà wọ́n máa fún yín ní the best service kò wá ń ṣe yẹn nìkan he is a multi-talented man wọ́n tún wá mọ irun gẹ̀ dojú àmì ẹ ti rí àwọn celebrities tí wọ́n ti gẹrun fún ẹ ti rí àwọn kan táwọn celebrities yìí tí wọ́n ti sọ nípa Atila now a lè jókòó wípé à ń dúró de torí pé àti ìgbà shop káwá bá jókòó kò ṣe dúró wò òun la ṣe jáde pé Atila ẹ tún jẹ́ káwọn aráalé mọ̀ wípé àìtí ìrówó ṣọ́ọ̀pù
òun ló fà á gbogbo àwọn tán ti help tán ti dìde tán ti donate fún Atila ẹ rí i pé àṣòwò ló fò Atila ti ra irinṣẹ́ bábìn lẹ́ ń rí tó kúnlẹ̀ rẹpẹtẹ yẹn wọ́n ti ra everything tí wọ́n need but kò tí ì sówó ṣọ́ọ̀pù àdẹ̀ lè dúró ká máa sọ pé torí pé àti ìgbà ṣọ́ọ̀pù àwa ní ṣe nǹkan kan torí pé àti ìrí owó ṣọ́ọ̀pù tí Atila fẹ́ fi gba ṣọ́ọ̀pù a lè wá jókòó torí pé ọwọ́ tó dilẹ̀ báyìí òun lè ṣù ló máa ń yá lò ìdí rèé tí a ṣe sọ pé home service yẹn òun Atila ń ṣe ń sìn yìí wọ́n dẹ̀ gúdù gidi gan ni anywhere tẹ́ bá wà nọ́mbà tán pè fún yín yẹn ẹ̀yin kàn pé nọ́mbà yẹn wọ́n máa kàn yín lára ní anywhere tí ẹ bá wà Atila máa wá gẹrun home service fún yín ní owó tí kò gani ní ara ẹ má bòpò lọ sílé olóró ẹ̀yin kàn pé nọ́mbà yẹn ní WhatsApp ní direct call ní Atila ló máa gbé nọ́mbà yẹn direct ẹ pè wọ́n ẹ jẹ́ ká support wọn Atila náà ò like kan máa tọrọ owó wọn ò like ẹ wọ́n fẹ́ máa jẹ nínú oògùn wọn ẹ bá wọn ara lè sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí Atila. ẹ̀yin tèmi mo dúpẹ́ o ẹ ṣé gan ẹ̀yin fans mi ẹ̀yin tẹ́ ṣàánú mi mo dúpẹ́ lọ́wọ́ yín o èmi ni Abiodun Emmanuel Samson aka Atila àti góńgó celebrity man ni bó ti di Atila the celebrity barber. So ìyẹn ló ń jà rọrùn bí mo ti ṣèlérí fáwọn tèmi torí àwọn ní tíátà wọ́n sọ fún mi wọ́n ní tí n bá ti bojú àwọn jẹ́ àwọn náà ní bojú tèmi náà jẹ́ mo dẹ̀ lọ sáàrin wọn gbà mí tọwọ́ tọsẹ̀ shout out to Saheed Balogun God bless you baba God bless you because mo really rí àwọn èèyàn tí wọ́n ṣùgbà mi wọ́n ò rí mi bí mo ṣe wà wọ́n ò wò pé bóyá kíní kan ṣẹlẹ̀ wọ́n rí ní orí afẹ́fẹ́ wọ́n embrace mi ni so èmi náà wá ń fi opportunity ṣe ìlérí fún yín pé mi ò ní disappoint yín. Bẹ́ẹ̀ni. Gbogbo ibi tẹ́ bá ti pè mí sí bó jẹ́ location ni o bó jẹ́ home service ni o I will deliver the job màá dẹ̀ mọ̀ pé màá mọ̀ lóore ẹ ṣé gan mo dúpẹ́ olóòtú. ẹ jẹ́ kí n tún wá lù wọ́n lọ́gọ̀ ẹnu ẹ̀yin títí wa nínú movie industry tí a bá lọ sí locations wọ́n máa ń gẹrun wọ́n máa ń ṣe oríṣiríṣi styles designs fún àwọn èèyàn wọ́n máa ń ṣe make up wọ́n máa ń ṣe gbogbo àwọn kinní yẹn fún àwọn artist lórí set kan tó wọ set ẹ jọ̀ọ́. This message is going out to all the producers, all the directors, all the PMs, all the directors in the industry. In fact, every stakeholders in the industry. Ejo, if you have a movie location that you feel like you need a barber, someone that can come around and give you the best of haircut, Atila, call Atila. No matter where the location is, that movie location, Atila will come there and give everybody the best of haircuts. Ẹ tún sọ fún wọn lẹ́ẹ̀kan sí. Èmi Abiodun Emmanuel Samson náà ni o ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nídìí iṣẹ́ tíátà cinematography ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin sàwáwù mi àtẹ̀yin tẹ́ tún jẹ́ ọmọlẹ́yìn mi ẹ jọ̀ọ́ tó bá ti fẹ́ ṣiṣẹ́ tẹ̀tí nídìí bàbá yes mi mọ any cut kó jẹ́ tradomodern kó jẹ́ modern kó jẹ́ culture I'm there for you. I will deliver. I promise I will deliver. Biodun ó máa deliver. Atila the celebrity barber ó máa deliver. Ó lọ fàáfàá. Kò wá kí n ṣe yẹn nìkan. Wọ́n ń gẹrun ọkùnrin. Wọ́n ń gẹrun obìnrin. Àwọn obìnrin tó máa ń gẹ styles, tó máa ń ṣe oríṣiríṣi tíntín. Atila máa ń tíntín irun. Wọ́n mọ̀ ṣe gidi gan ni. Wọ́n máa ń ṣe cut and dye. Wọ́n máa ń wọ́n máa ń shave. Bẹ́ẹ̀ni. Clean shave. Wọ́n lè ṣe kò sí nǹkan tí wọ́n lè ṣe tó bá ti dọ̀rọ̀ ọrùn wọ́n tún gẹrun ọmọdé wọ́n tún gẹrun ọmọdé wọ́n mọ̀ gẹ̀ ni ẹ ti tested and trusted ẹ ti rí àwọn celebrities olóòtú fáfikún air bro àwọn obìnrin kan wà wọn kì í firun tí wọ́n lẹ̀ wọ́n máa ń ṣe tattoo ni wọ́n máa ń carve ẹ̀ pẹ̀lú kíní tattoo yẹn but àwa máa ṣe ẹni tó bá ní irun yẹn a máa bá wọn cut ẹ̀ sí normal style tó fẹ́ a bá wọn in fact ẹ máa kí gbogbo ẹni sọ ẹ kàn dán mi o. ẹ tún pe nọ́mbà yẹn fún wọn. 081 066 58207 081 066 58207. ṣé tí wàá fẹ́ gbọ́ kò wá kí n ṣe nàìjíríà nìkan lọ́n ti ń gẹrun o ẹ̀yin tara UK
ẹ̀yin títí Germany, ẹ̀yin títí Canada, ẹ̀yin títí America, ẹ̀yin títí Europe generally tẹ́ bá fẹ́ gẹrun gbogbo àwọn Nigerians tó wà ní diaspora tẹ́ bá fẹ́ gẹrun ẹ má hesitate ẹ pé Atila ẹ kàn máa ṣe visa fún wọn ni wọ́n ní passport máa deliver o. wọ́n máa deliver. tí yankee bá rí mi tí bá gẹrun máa fọ́ o. ajé mo ti ń gbàdúrà kí n tẹ̀lé wọ yankee irú àwọn recross yẹn kíkọ́ tẹ máa lọ fún wọn ní normal court. kẹgbẹ́rún Barack Obama ẹ lè gbẹ́rún Donald Trump náà. àwọn ọ̀rẹ́ mi wà yankee tó bá ti rí báyọ̀ máa mọ̀ pé yes kọ́ tó kó Nàìjíríà máa ń gẹrun fún wọn ni. mo ti ń gẹrun láti bí 15 years of age. Breed and comb lákọ́kọ́ fi bẹ̀rẹ̀ Breed and comb ni ọmọ Ghana ló jẹ́ ìmọ̀rún gẹ̀ abẹ́ bíríìjì Kẹjà mo ti kọ́ṣẹ́. abẹ́ bíríìjì Kẹjà ẹ ti máa ń ta àwọn pink clips fún wa. ẹ jẹ́ ká forúkọ bàbá kan láṣìírí ní Kẹjà yẹn tábà ti lọ ṣeré lọ́dọ̀ wọn tábà ti ń bọ̀ ibẹ̀ la máa yà sí tá a máa wà ọmọ Ghana tó ń fi Breed and comb gẹrun bí erébìrì báwa náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. so ẹ̀yin tí wàá nílé ẹ ṣáà ti gbọ́ ṣe ti rí ọ̀rọ̀ Atila inú mi ń dùn nígbà tí mò ń rí bí wọ́n ṣe ń gẹrun àwọn celebrities wọ́n á ní Atila ẹ máa wá gẹ tèmi náà fẹ́mi náà o wọ́n wá gẹ tèmi náà torí pé èèyàn ò lè jókòó ọwọ́ tó bá dilẹ̀ báyìí òun lè ṣùgbọ́n yá lò torí pé àti ìròwò shop kéèyàn wá lọ ganú lẹ̀ bàbá ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ̀yin tiwa nílé kò sí celebrity náà gbogbo celebrity pátá tẹ bá fẹ́ gẹrun anything tó ní ṣe pẹ̀lú irun ẹ fẹ́ yọ ṣéèpù ni ẹ fẹ́ ṣèbù nùgbọ́n yín ni ẹ fẹ́ ṣe anything ẹ pé Atila the celebrity barber wọ́n máa gbé yín débẹ̀ kẹlẹ́lẹ́ tẹ́ bá tún wá fẹ́ ṣe anything tó ní ṣe pẹ̀lú irun ní location ẹ pé Atila wọ́n máa gbé yín débẹ̀ wọ́n máa gẹrun yín kó síbi tẹ́ bá wà kí location yẹn wà ní Ibrahim Chatta's film village ní Afishata wọ́n máa débẹ̀ wọ́n máa gẹrun fún yín kò bá jẹ́ epic kó jẹ́ culture kó jẹ́ modern kò sí fíìmù náà tẹ́ bá kàn ní ìdí bábà kan wá bá yín wọ́n máa gẹrun fún yín wọ́n máa gẹ Atila ló jókòó yìí Atila the celebrity barber ó lọ fàáfàá then another thing tí mo tún wá fẹ́ highlight nínú fídíò yìí ni pé ṣẹ́tìrí mo like yín torí pé ẹ wà resourceful ẹlòmíì báyìí ó kàn máa jókòó tẹ́tẹ́rẹ́ ni wọ́n á ṣáà máa tọrọ owó lójoojúmọ́ látàárọ̀ dálẹ́ but I like you you are very resourceful you know you kì í relent. Thank you sir. ń ginger. Thank you. pé Jeffo how far kí ni ká tún ṣe ok ẹ jẹ́ ká tún ṣe báyìí ẹ wo idea home service barbing yìí inú mi ó ń jẹ́ nǹkan tó ń dùn mọ́ mi nínú so ẹ̀yin tí wà nílé ẹjọ́ a tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ni fún àǹfààní àwọn tí wọ́n bá tún fẹ́ support Atila ẹlòmíràn ṣẹlẹ̀ rí fídíò pé torí ẹnìkan send on write comment kan nìkan lára àwọn platforms wa tó wà ní is this the Atila ni wọ́n wà lára àwọn first person tó kọ́kọ́ máa ń tíntì irun ara àwọn fine boys industry so statement ẹnìyẹn comment mo wá wo ọ̀rọ̀ yẹn ó tún shock mi mo ní so láti gbàdá tí ń pariwo ẹni yìí ó ṣẹ̀ṣẹ̀ tún rí fídíò yìí ni ìyẹn ṣẹlẹ̀ lánàá so jẹ́ ká tún wá fi opportunity yìí sọ fún àwọn fans yín àwọn èèyàn tí wọ́n fẹ́ bless yín pẹ̀lú owó torí Atila àti ń wówó ṣọ́ọ̀pù fún wọn o àti ìrówó ṣọ́ọ̀pù òun la ṣe gbégbá home service yìí wọ́n dẹ̀ gúdù gan gidi gan ni ẹ wá pe account details yín yẹn fáwọn èèyàn tí wọ́n bá tún fẹ́ help yín again. Okay. Emmanuel Abiodun Samson Access Bank 153810 9593. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. Emmanuel Abiodun Samson Access Bank 153810 9593. Bank account details wọn nìyẹn ẹ jọ̀ọ́ ẹni tẹ́ bá fẹ́ bless wọn tẹ́ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ rí pé wọn kì í ṣọ̀lẹ is someone that loves to work Atila love láti ṣe iṣẹ́ kan jẹ nínú àgùn wọn fẹ́ kàn máa wọn láì kàn máa tọrọ owó àwọn náà lẹ ti rí ẹ rí pé kò easy kò kí n ṣe nǹkan tó easy ẹlòmíà kàn lọ tẹ̀tẹ̀rẹ̀ torí pọ̀ lẹ ni àwa máa lẹ mọ́lẹ̀ but ẹ̀yin you are trying to make things happen for yourself. Thank you. inú mi dẹ̀ dùn gan Ọlọ́run á dẹ̀ gbé yín lọ́wọ́ sókè then aside from that Atila ti padà sí industry for our stakeholders in the movie industry Atila is back in the movie industry. wọ́n ti ń ṣe iṣẹ́ wọ́n ti ń act gbogbo ẹ̀ náà là ń kó papọ̀ èyí tó bá ti yọ òun náà ló yọ Atila mọ ilékun o eléyìí ń sọ̀rọ̀ àsálàmù alékun Atila mọ ilékun dáadáa gidi wọ́n mọ ọ̀dà pọ̀ eléyìí ò dẹ̀ kí ń sọ̀rọ̀ àpọ̀dà. dáadáa ni orúkọ wa ni
òun ṣàpọ̀dà ò kí n ṣàpọ̀nù tó bá ní ẹ máa wo òpònú yìí tó bá sọ bẹ́ẹ̀ máa bínú bọ́bí tí bá ti ń po ọ̀dà torí yarúgbó kan ti kọjá rí tó ń gbèjà mi mo ní abálẹ̀ ṣe máa pe arákùnrin ní àpọ̀dà mo ní ìyá ẹ ṣe kẹ́ ẹ má dà sí orúkọ wa rè yẹn ní wọn bá pa àpọ̀dà ṣe máa sọ pé máa bì sá ní wọn bá sọ pé àpònú àmì kò ń jápònú àpọ̀dà rè míhùn ẹ pè mí lápọ̀dà. Atila a lè pè yín lápọ̀dà báyìí. A lè pè mí lápọ̀dà o kí n ṣàpònú. Ẹ máa ń po ọ̀dà. A máa ń po ọ̀dà bọ́ ẹ mọ̀ pé tí wọ́n fẹ́ ṣe ọbẹ̀ wọ́n máa data sí adẹ́fọ́ sí wọ́n wá fi ṣíbí sí wọ́n wá fẹ́ já sí àrùn kán fẹ́ràn sí wọ́n bá fẹ́ràn sí wọ́n fi pọ̀mọ́ sí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rò nígbà tí magi bá ti wà ń bẹ̀ ṣe mọ̀ pé rírò yẹn ni à ń po ọ̀dà ibi torúkọ yẹn ti jáde nìyẹn pé àpọ̀dà. Táwa ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pọ̀dà tó jẹ́ àpọ̀dà number 1 àpọ̀dà. Mi máa ní láti lọ bèrè lọ gọ́gù. Ok bẹ́ẹ̀ ṣe jókòó bẹ́ẹ̀ ṣe jẹ́ àpọ̀dà yìí báwo ṣe fẹ́ ọmọ màá níyàn disrespect àgbàlagbà. ló àpọ̀dà ni mí olóòtú náà lólóòtú máa jẹ́ àpọ̀dà alápọ̀dà wọn máa jẹ́ wọ́n máa pe actor wọn ní actor àbí. òṣèré wọn ló ṣèrè. bọ̀ ẹ̀yin sì àpọ̀dà. àpọ̀dà mi kò dà o mo ṣe ń gẹrun mo ṣe ń pọ̀dà mo dẹ̀ ń kunlé. kí ẹ wá pọ̀dà báyìí. mi ì ponú olóòtú ẹ ti ń yé ọ̀rọ̀ yìí síbò mí. ẹ̀yin náà sọ pé ká pè yín Atila ẹ máa ràn mí jàre ẹ ti ràn mí àní à ń ṣèpolówó pé ẹ máa ń po ọ̀dà papọ̀ kò sí bí ọ̀dà yẹn ṣe lè wà. tótọ́ ni o ẹ̀yin ara lé kò sí rọ́ńbẹ́ olóòtú mọ ọkọ̀ tó ń sọ ṣẹ́rí ká po ọ̀dà èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ àpọ̀dà lórúkọ mi a bá ti bọ́ síbi ọ̀dà ẹ pè mí lápọ̀dà ẹ má pè mí láṣùnú àbápọ̀nú. bọ̀ Yorùbá ló máa ń sọ pé orí bàbá yẹn ni ọ̀dà àpọ̀dà. àwọn tó máa ń po ọ̀dà náà fi wé àwọn tó ń pọ̀dà ẹ mọ̀ pé àwọn tá máa ń pọ̀dà náà ọ̀dẹ̀ náà máa pè wá. ẹ̀yin tiwa nílé tẹ́ jẹ́ painters àbú yín o sọ̀rọ̀ sí yín o torí painting is a very noble profession honest profession ni mo love ẹ torí tí ó bá sí àpọ̀dà bíi tiyín báyìí ilé wa ò lè fine. láíláí amúlédára ni wà. amúlédára bẹ́ẹ̀ni adé dára fún wa. àmín ìyẹn tún dáa. so gbogbo ẹni tó bá fẹ́ kunlé tẹ́ fẹ́ ṣe anything painting ẹ fẹ́ ṣe business painting business Atila mọ̀ pa ẹ̀ àpọ̀dà gidi ni wọ́n original so wọ́n mọ̀ pa ẹ̀ wọ́n dẹ̀ mọ́lé kùn so gbogbo ẹ̀ náà là ń kó papọ̀ torí different people with different demand different ideas so la ṣe ń sọ pé ká sọ fáwọn ará ilé kán lè mọ̀ so kò ju bẹ́ẹ̀ yẹn lọ Atila ẹ wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn yín lọ́wọ́ so far tí wọ́n jẹ́ kí gbogbo ìrìn àjò yìí kó débi tó dé yìí lágbára Ọlọ́run ní o bẹ̀rẹ̀. olóòtú lákọ̀ọ́kọ́ màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín baba I give you respect maximum respect for you. Ọlọ́run ni. even ìyàwó tó lọ́n wá pèsè fún bàbá yìí ìyàwó gidi lọ́ọ̀dẹ̀ ọkọ ni. Ọlọ́run ni. Mo dúpẹ́ lọ́wọ́ madam ẹ ṣé gan mo dúpẹ́ o lẹ́yìn ò ní dàrú o kókó lára ọ̀tá máa ń le ara yín máa le kókókó ni kò ní sú yín kò ní rẹ̀ yín torí pé tá a bá rí ilé kan tó ń dùn ká kí obìnrin ibẹ̀ o torí àwọn Yorùbá náà sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní obìnrin ló nílé tí ọkùnrin kan bá wà nínú ọ̀rẹ́ ẹni tó nílé tó jóbìnrin tó bá ti rí ìwà kan lára ẹ̀ tó máa kó bá ìrìn àjò ọkọ ẹ̀ tó bá ti ranjú mọ́kọ yẹn ó ti mọ̀ pé wọ́n nídìí eléyìí inú ilé o àfi kán lè kú o so mama I give you honour I give you thanks ẹ jọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin fans mi gbogbo ẹ̀yin Nàìjíríà tẹ́ ṣàánú mi àti ẹ̀yin tẹ́ náwó sí mi ilé yìí ò ní dàrú o mo mọ̀ lóore o mo dúpẹ́ gan-an ẹ bá wò pé ẹ rí pé skin mi ti ń ṣèǹjì díẹ̀díẹ̀ àti ń ro ra jíǹsì àti ń ro ra bàtà báyìí àti ń ro oúnjẹ sílé adẹ̀ tí ń rí owó san owó àwọn bills kankan nínú ilé tí a tá à ń gbé náà lágbára Ọlọ́run iná ò ní tọwọ́ yín o ẹ ní ṣìṣe ẹ ní ṣìjẹ ẹ ní ṣìmú ẹ ní ṣìlò ẹ ní bẹ́ẹ̀ ní tòpọ̀ òkè tẹ́ wá ń lọ yẹn ẹ ní jábọ́ gbogbo èèyàn tó rí mi tó ṣe mí láàánú Olúwa yóò rọ̀jò àánú sílé yín gbogbo èèyàn tó rí mi tó wò mí pé ìyà ò gbọ́dọ̀ jẹ ìyà ò ní jẹ yín o ọmọ yín ò ní tọwọ́ yín kú gbogbo nǹkan tó dánú ayé yín dúdú ló máa dùn dídùn lẹ̀dẹ̀ ń bá nídìí ọsàn dídùn là ń bá nídìí olóyin ayé yìí máa dùn kálẹ̀ ni o Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. máa fàlẹ́yà mẹ́ta sí.
hallelujah hallelujah hallelujah. ẹ̀yin tí wà nílé ọpẹ́ pàtàkì fún gbogbo ẹ̀yin fans gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní orí ètò tẹ́tí dìde fún Atila tẹ́tí ṣèrànlọ́wọ́ one way or the other inú wa dùn gan ẹ ṣeun gan. Atila ti ń wá owó tó máa fi gba ṣọ́ọ̀pù o but home service yìí wọn gbọ́dọ̀ dúró torí Atila máa jẹun ọ̀rẹ́ lè máa tọrọ owó ní every time wọ́n ṣe pé home service yìí àwọn gbọ́dọ̀ máa fi pawọ́ dà wọ́n dẹ̀ gùdù gan ni ẹ jọ̀ọ́ tó dọ́lọ́run kókókó làárọ̀ fàdí tí ẹ jọ̀ọ́ tó dọ́lọ́run abẹ́yìn ni ẹ máa pe Atila fún home service ní mainland ní island Lẹ́kì everywhere tẹ́ bá wà ẹ bá wà Ìbàdàn ẹ bá wà l'Abẹ́òkúta Atila the celebrity barber àwọn lẹ́ ń wò yìí lórí ìjókòó wọ́n máa gbẹ́ irun fún yín wọ́n ṣe cut and dye wọ́n ṣe sporting waves wọ́n ṣe dready wọ́n ṣe irun wọ́n gẹrun obìnrin wọ́n gẹrun ọkùnrin wọ́n gẹrun ọmọdé wọ́n gẹrun àgbàlagbà wọ́n gẹrun celebrity kò bá jẹ́ bridal haircut wọ́n máa ń ṣe ẹ̀tẹ́fẹ́ ṣègbéyàwó Atila máa ń gbẹ́ gbogbo ẹ̀ tó máa fine tó máa ṣe rẹ́gí ẹ ti rí gbogbo oríṣiríṣi tí wọ́n ti ṣe nínú fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ ti gbọ́ nọ́mbà wọn wọ́n ti pè fún yín ẹ máa pè wọ́n síṣẹ́ home service barbing wọ́n gùdù bàjẹ́ wọ́n lè gẹrun òyìnbó wọ́n gẹrun òyìnbó wọ́n mọ̀ gẹ̀ gidi gan ni so ọpẹ́ pàtàkì ní ọwọ́ 220 Ọlámilékan Àyìnlá God bless you for your support Bámidélé Fágbọ́yọ̀ God bless you for your support Ambassador Saheed Balógun ẹ ṣeun gan àdúpẹ́ I really appreciate yín sir KC Jagaban Bàbá Òjò gẹ̀ẹ́ Káyọ̀dé Adébáyọ̀ location manager ní gbogbo Ìkòròdú thank you so much for your support Bàbá Murphy Rè ẹ ṣeun gan o God will continue to bless you. Ẹ jẹ́ kí n tún wá fi àsìkò yìí kí n tún wá fi rọ gbogbo àwọn colleagues wa àwọn òṣèré nínú industry ẹ jọ̀ọ́ Atila ò tọrọ owó lọ́wọ́ yín Atila need the support yín ni tẹ́ bá fẹ́ gẹrun ẹ pè Atila nọ́mbà wọn ó wà lórí caption yìí steady lórí caption video yìí ẹ pè wọn anywhere tẹ́ bá wà wọ́n máa wá gẹrun fún yín gbogbo ẹ̀yin producers gbogbo ẹ̀yin directors gbogbo ẹ̀yin PMs tẹ́ máa ń like kan wá gẹrun fún àwọn cast yín kó lè suit character tí wọ́n fẹ́ play nínú àwọn films yín ẹ pè Atila wá sí location wọn ní bíìlì yín lówó tó gara Atila máa wá sí location yín ní anywhere tẹ́ bá wà wọ́n máa wá gẹrun fún yín wọ́n mọ̀ọ́rún gẹ̀ gidi gan ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nǹkan tá a bá ní náà la máa fi support ara wa God bless you orí Unscripted náà ni àní gbọ́kú ara wa nǹkan kan ò ní ṣe ẹ̀mí gbogbo wa gbogbo bí tá a fọkàn oore sí àti bí tá a fọkàn oore sí a máa rí oore púpọ̀ gbà níbẹ̀ Atila ṣe kí àwọn tí yín ká wá sign out. ẹ̀yin tèmi ẹ ṣé gan mo dúpẹ́ o Emmanuel Abiodun Samson náà ni o aka Atila the celebrity barber òun náà ni o olọfà fa Unscripted with Jeff Owolewa náà lẹ́tọ̀ God bless you for watching God bless you for dropping those beautiful comments God bless you for your support gbogbo ẹni tẹ́ ń support NGO wa ẹ ṣeun gan God will continue to bless you bye. Please subscribe to my YouTube channel and press the notification button.